بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أفرقك ورب وبارك بالله الكريم الوهاب وبينا قلنا نبالك ونبني قلنا نبالنا هاشم الأحزاب قلنا نباتي وما دايفا واتي وكجبرو كل يوم يدك وزيتي دعوة لما لنا والله إلى اليوم ومن شو السحاب إجعله يودو شيرا وزيني تنقع شيرا الله إلى اليوم ومنزل الكتاب وزيني توصل قرآن كالفوا لوني láti bẹ̀rẹ̀ tó fi délẹ̀ وزيني توصل كالفوا الله إلى اليوم ومسلم الأسباب gbogbo tí ń ṣẹlẹ̀ وزيني tí ń fà á tó fi ń ṣẹlẹ̀ وزيني tó kádàrá rẹ̀ tó fi ń ṣẹlẹ̀ tó tayọ lọ́wọ́ Allah وخالق الناس من تراب ìwájá lọ́mọ gbogbo ẹni tó já ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara láti inú yẹ̀pẹ̀ òtẹ́ni tó dáwà ó tó yẹ́pọ̀ náà yóò tún dáwà padà sínú yẹ̀pẹ̀ ọlọ́run iná ní o al-wahidul ahad ọlọ́run bá kan tí ó pé méjì tó yẹ́pọ̀ náà dádó fún ara rẹ̀ al-azizul majid ọlọ́run ọba tó kàǹkà tó tóbi tó yẹ́ pé títóbi ọlọ́run kò sẹ́ni kátà lè fi wé o laysa lahu mithlun wala nadhir ẹjẹ́ alọ́mọ wípé kò sáfíwé kan fún ọlọ́run kò sí alábàárò kan fún ọlọ́run kò sí alábàáṣe kan fún ọlọ́run bá dákó fún ara rẹ̀ tí ń pàṣẹ ara rẹ̀ tí yanjú àlámọ̀rí ara rẹ̀ tó kún náà ní yanjú àlámọ̀rí gbogbo àpẹẹrẹ yìí Allahumma salli wa sallim ala Muhammad ibn Abdillah ọlọ́run bá ṣàlékún kẹrẹ àti gẹrẹ fún àdẹ́gbà Muhammad tí ṣe ọmọ Abdillah man arsalahu Allahu rahmatan lil alamin ẹni tó lọ bá ránṣẹ́ fún ajẹ́ ìkẹ́kọ̀ọ́ gbogbo àpẹẹrẹ ayé wọ̀tàdáwù bí mùtàdáwù ìtìlá ọlọ́run bá sì ìdánwò ànábì lórí tí ní ṣe àdánwò tọ́lọ̀ ń pè bá nàjáwù ìṣọ́kùnrin ní ìwà kílì ọlọ́run wá lè ànábì pẹ̀lú sùúrù rẹ̀ ọlọ́run lá àdẹ́kọ̀ọ́ Muhammad pẹ̀lú faradà rẹ̀ ya Rabb olúwa salli wa sallim alayhi bá ṣàlékún kẹ́ẹ̀rẹ́ àti gẹ̀rẹ́ fún àdẹ́kọ̀ọ́ Muhammad wa alihi wa sahbihi kó máa bá wọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ nípa àwọn sàhábà rẹ̀ ila yawmil jazaa tí ó fi di ọdún ẹ̀san ثم أما بعد لي وابنا فإن موضوع خطبتنا اليوم نيجو ما جاء قول روالوني وقلنا الدنيا دار ابتلاء إذا لو مو بيبي آية بوبوا جو والوني آية تاماري أدوه بنيو آية تامارتي إنه ما ولا تدلونيو آية تامبني إلى كانيو إلى تيجي كوديسي أدوه يوم التوا يبغى تليان فإن الله سبحانه وتعالى خلق هذه الدنيا ẹjá ọmọ gbígbà ẹta mẹ́mẹ́ ọba ṣẹ̀dá rẹ̀ ọba tó ẹkùn ló dáwọn ní ẹ̀lọ́wọ́ Allah واستخلف فيها البشر ọlọ́run wá fi àwọn mẹ́rìnà ọlọ́run ní ká máa bẹ́mẹ́ فجعلها دار اختبار وابتلاء وتمييز ìdá wá pọ̀lọ̀ lọ́mọ ní ó wípé ọlọ́run bá wá ṣe ayé yìí ká máa gbẹ́bẹ̀ àmọ́wá ní tẹ́ bá ń gbẹ́bẹ̀ òun máa fi àdánwò oríṣiríṣi òun máa fi kàn yí òun máa gbé àdánwò yìí tó tóbi bẹ́lòmí òun sì gbé fúyẹ́ bẹ́lòmí òun gbé kìí tó tóbi kàkà tí ó tutù gbogbo ẹ̀ lọ òun gbé bẹ́lòmí káńtà ìmẹ́yìn àtúnṣẹ́bí ìfẹ́mẹ́lẹ̀ tó yìí ọlọ́run wá ń ṣe lé kò ṣe é pé láti lè fi ní wá lára ọlọ́run fẹ́ fi mọ ẹni tó dá ọlọ́run fẹ́ fi mọ kàndá kúrò níbi yìí tó lálàáfíà ní o wàyẹ́pùsìlù sọ́ọ̀lẹ̀wù àdìtọ́ọ̀lẹ̀ ọlọ́run lè fi máa mẹ́ni tó jẹ́ èèyàn rẹ̀ kúrò níbi èèyàn kúrúkú ní o wàyẹ́kìsí àdúnṣe bẹ́ẹ̀ sì ni tó bá ṣe dáadáa ọlọ́run máa san ọ́ lẹ́san wọ́yọ̀ ákìbìlúṣe bẹ́ẹ̀ sì ni yóò sì máa jẹ gbogbo ẹni tó bá ti jẹ́ aláṣìṣe nínú ìdánwò tó gbé bá wa ọlọ́run sì máa jẹ wọ́n yà ọ̀pọ̀ọ̀lì ọlọ́run wọ́n sọ ní súra rẹ̀ o nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Qur'an nínú Suratul Mulk ní àyà kejì ọlọ́run ní o alladhi khalaqal mawta wal hayata ọlọ́run ní ẹlọ́mọ àwọn ọlọ́run wà yìí táà ń dúpẹ́ fún táà ń fi ìkún táà ń forí balẹ̀ fún ní gbogbo ìṣẹ́jú o òun náà ló dápa máa kú bí ẹ̀ ṣe ń kú lójoojúmọ́ kò sẹ́ni tó dájú kú ọlọ́run ní o wal hayata ìṣẹ̀mí táwà ní sókè táà mí sílẹ̀ kò sẹ́ni tó dá ọlọ́run yìí náà ní o àmọ́ ọlọ́run wá ìṣẹ̀lẹ̀ kéré àmà kú káwọn èèyàn mọ̀ wà láyé kọ́lá máa rí ẹ̀lórí ìmọ̀ kú kó sí wà láyé ọlọ́run yìí náà ní kẹ́ni tó tàwà tí gbogbo lè dé èèyàn náà kó tún máa dàgbà sí ọlọ́run yìí náà ní bẹ́ẹ̀ ọlọ́run wá ṣe lé ìdíyẹ kúlúwapọ̀ ọlọ́run lóhun fẹ́ fi ìdánwò yìí o ọlọ́run lóhun fẹ́ fi tẹ́sì gbàgbọ́ yìí o ayyukum ahsanu amala èwo ni ó ṣiṣẹ́ dáadáa ní
ayyukum ahsanu amala èwo ni ó máa kí mú dáadáa nínú yín tó lẹ́nu bí ìtọ́jú kó bá dé nìkan ní mọ̀nà mọ́sálásí bádà ó yẹn bá lọ tọ́kọ́ yóò pa mọ́sálásí tì bí ìrìnkú bá ń dé nìkan lẹ́nu bí mọ́nà mọ́sálásí nígbà tádọ́ ó bá dé wà ní ẹwọ ẹ̀fọ́ lọ́wọ́ yẹ́lẹ̀ tó bá ti lè dání náà kó mọ́sálásí rẹ̀ dání lórí ẹ̀rọ ní wọn ní ẹ̀bùnúwàkùn ọlọ́run gbìdánwò yíyán oríṣiríṣi àdánwò lọ́lọ́run dẹ sínú ayé lásìkò yìí oríṣiríṣi àdánwò lọ́lọ́run gbé bólí kálùkù ìtọ́lọ́run pé bọ́ ọdún dúpẹ́ fún ọlọ́run o tẹ́lẹ̀ ní bá bẹ̀rẹ̀ tí ní rojọ́ fún ọmọ dúpẹ́ ọmọ ṣe sùdúrù tún kú ní pé òdúpẹ́ tèmi o ọmọ dúpẹ́ ní ṣẹ́jú ní o ìwọ́n tó bí mọ́ dúpẹ́ fún ọlọ́run o ìwọ́n tó tí bí ìwọ́n náà tó jágbà àdánwò lápọ̀lọ́ ọlọ́run ní pé ọgbọ̀n mẹ́ nígbàtí wọ́n náà bá dúdó tọ́lọ́ ìyá kan ni mo ń gbọ́rọ̀ rẹ̀ láàárọ̀ yìí òun ti wọ́ ọmọ òun ti wà ní ọkọ̀ for the past 40 years òun ti gbọ́kọ̀ tẹ̀lé sí ẹkùn ní sùn olóhun ti jẹ ìjẹkújẹ òun ti mú ìmúkúmú wọ́n ti jà òun lórí ara gbogbo àdáwò ló ti kọ ohun ìdánwò ọlọ́run ní ọ ìdánwò ọlọ́run ní àìdánwò tọ́lọ́run bá ń gbé mọ́níkà kú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọlọ́run ní ẹ̀bùn ọkùn mo fẹ́ dán yíwò ní o àyíkún ahsanu amala ẹwọ́ ní òtún nílọ àdáwọ́ ṣọ́ọ̀ṣì fún àbágbádọ̀ òfìdé àyíkún ahsanu amala ẹwọ́ ní òtún níwò pé àánú bẹ́ pò mí ìmọ̀ ọlọ́run fẹ́ wọ ẹni tí ó ṣe dáadáa ní yíyọ ẹni tí ó mọ kí irun tí ò ní pàrún tì kí n gbọmọ lọ́wọ́ rẹ̀ kó túnmọ̀ náà mọ́ṣáláṣí kí n bá ẹsẹ̀ rẹ̀ kó sàtúnmọ̀ pé jẹ́ fóun kírun ìdánwò lọ́lọ́run ṣe fún wa kọ́nà náà gbọmọ kọ́nà náà padà ká ìwà kọ́nà náà gbà láàbíà wa orí tí ṣe àdánwò lọ́lọ́run gbé bóníkà lùkú àmẹ́tọ́lọ́run jẹ́ ẹmọ̀ nínú súrátù ní ìláyà kejì náà ní pé o líyẹ̀ olúwakùn gbogbo tọ́lọ́run fi dá kíkọ́ àti yíyẹ o tọ́lọ́run mẹ́bí dánwà wò ní o ayyukum ahsanu amala èwo ni ó ṣe dáadáa nù yín ìtọ́lọ̀ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mọ́ ìpọ̀tà ní ìmọ̀ ẹmọ̀ ya wá náà sí wa inna Allah ta'ala ẹjá lọ́mọ gbọ́nà ọba àdíkọ́lá yabtali 'abda bin-ni'ami ọlọ́wọ́ máa fi ìdẹ̀ra Allahu akbar ọlọ́wọ́ máa fi ìdẹ̀ra tẹ́yàwó kama yabtali bil-masa'ib 'ala haddi sawa bẹ́ẹ̀ náà sì ni ó lè fi tí ò dá yóò tùbí tẹ́yàwó bọ́lá bá fọwọ́ dún ẹ̀wò bẹ́ẹ̀ náà ló lè fi àdánwò kí nǹkan ṣe ọ́ bọ́lá tó lè fi dún ẹ̀wò ọ̀nà méjì lọ́nà ń bà náà yóò bó bá lówó ìdánwò ní o bó bá ra mọ́tò ìdánwò ní o bó bá rí nǹkan ṣe bó bímọ ìdánwò ní o ìtọ́fì mọ̀ ń pé ìdánwò lọ́mọ tọ́lọ̀ ń pé fún ọ òun ní ẹni tó bá rí tọ́ lórí tọ́lọ́run onígbò bá rọmọ tọ́ lórí tọ́lọ́run tó jẹ́ ìyàwó ẹni ọlọ́run bó bá ní wọ́n dáadáa ó jẹ́ ìyàwó ẹni ọlọ́run ìyàwó tó fẹ́ ìdánwò ní o bó bá ṣe ẹ̀tọ́ tó yẹ kó sí gẹ́gẹ́ bí ọkọ ó jẹ́ ìyàwó ẹni ọlọ́run èyí ìyàwó náà ọkọ tẹ́ fẹ́ ìdánwò ní o ọlọ́run tẹ́sì ní o bó bá gbá sí ìdánwò rẹ pẹ̀lú ọkọ rẹ ọdún jẹ́ ìyàwó ẹni ọlọ́run owó tó ọlọ́run fún ọ ìdánwò ní pé ọlọ́run fún ọkọ lè lẹ́ni ọlọ́run sì ní ọ̀nà sójú ọ̀nà rẹ̀ lẹ́ni ìjọ tó o bá ti ní tó ọ̀nà mọ́ ìdánwò wàhálà tẹ́sùn pèsè ayé rẹ̀ bọ́lọ̀ ní ṣe ń fi dáadáa dẹ́yẹ̀wò bẹ́ẹ̀ náà lọ́wọ́ fi ìdàkejì dẹ́yẹ̀wò wọ́n náà ya sàbánà ahadun adẹ́lmà sọ́hìbọ̀ wọ́n lè ti láhàbí àdẹ́rí ghadabillahi ta'ala aw sukhtihi ẹwàjá alọ́mọ ẹmẹ́já àmà justify láàrin wípé tọ́lọ̀ bá ń bà yẹn ń jẹ́ ní gbogbo ọgbà tọ́lọ̀ ń gbé àdáwò wá fẹ́ lómi ní gbogbo ọgbà ẹmẹ́já rò pé bóyá ọlọ́run bínú sí ní ohun sáàsọ̀ pọ́lọ́run bínú sàdẹ́bì náà ní tọ́pa ìkúpa ọmọ mẹ́fà lókù rẹ̀ sáàsọ̀ pọ́lọ́run bínú sàdẹ́bì ọlọ́run pa ọmọ títí ó tún pàyàwó sáàsọ̀ pọ́lọ́run bínú sàdẹ́bì kánàbí tó wá ní wáyé làdánwò tí ń kẹ bí rẹ̀ àdẹ́bì tí bàbá púpọ̀ tó bí àdẹ́bì tí ò tí ìdàgbà tán tí yà ti kú bàbá rẹ̀ kú àdánwò kan àwọn èèyàn lè tí ẹ̀tọ́ ní wọ́n pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run wọ́n tún pa wọ́n tún ṣe débi pé sàmúhàn mọ̀ wá ká lọ pa ìwọ́n gbọmọ tí wọ́n bá wá kọ́ wọ́n ṣe títí
lórí pé kò sí tó àṣà nítorí oríṣẹ́ ìgẹ́lẹ̀ àdánwò ọlọ́run fi kà nẹ́bí ṣáàsọ̀ pọ́ ọlọ́run ètì ànẹ́bí tó tí nǹkan bá ń kà wọ́n náà ọlọ́run ètì ẹ́ o bádẹ̀ wọn bá ń wá lọ́tún ló sí ọlọ́run ètì ẹ́ o àbíká tún máa rò pé ẹnà kẹfìrọ̀tẹ̀ ní àríwẹ̀l khairati díyàdẹ̀ nínú mahabbati Allah subhanahu àbíká tún máa rò pé ẹni àwọn ilé tó ń lọ́wọ́ ìyọ́lọ́run fẹ́ràn àwọn ni àwọn ilé tó ń rí kan gbèsè ìyọ́lọ́run fẹ́ràn náà máa rò bẹ́ o máa rò bẹ́ o kọ́ọ̀rù náà tọ́lọ́run fún lówó ṣe ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run oríṣiríṣi lọ́lọ́run ń gbé wá torí pé bẹ́ẹ̀ ni yàkúrú al'amur ila bàtàrí ọ̀rọ̀ orí bí wọ́n tí ń wọ́ kó máa rí pé tọ́lọ́run ṣàdọ́wò fún ọlọ́run ètì ẹni àwọn tọ́lọ́run fún lówó ọlọ́run láìkì wọn ni rárá wọ́gbọ́n tọ́lọ́run ní Suratul Anbiya ọlọ́run sọ́nù Suratul Anbiya ní àyà 35 ọlọ́run ní wa nabluukum bish-sharri wal-khayri fitnatan Allahu akbar a máa dá yín wò bil-khayri bish-sharri a máa fi aburú a máa fi dá yín wò wal-khayri a máa fi oore owó ọlá a tún máa fi dá yín wò fitnatan kó máa jẹ́ àdánwò fún yín kó máa jẹ́ àmìwò fún yín ọlọ́wọ́ mọ̀ ẹ̀dá wa wo ẹlòmí ní owó nísìn owó yẹn ti gba ìgbàgbọ́ lọ́wọ́ rẹ̀ ẹlòmí ní ọlá kò mọ̀ náà mọ́sálásí mọ́ ó wá rò pé ṣùgbọ́n náà ti sọ́dẹ́ fún mi kí mo tún wà lọ mọ́sálásí kò mọ́ pé ìnáwó lọ́lọ́ jẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ ní lọ ìgbàtẹ́lòmí lówó ló bẹ̀rẹ̀ ilé aṣẹ́wó ìgbàtẹ́lòmí lówó tán ló bẹ̀rẹ̀ ọtí mímu ìgbàtẹ́lòmí lówó tán ló mọ̀ pé òtẹ́ẹ̀lì tí wọ́n ti máa jó idókídó tí wọ́n ti máa ṣírálẹ̀ tí wọ́n ti máa rújẹ dáadáa tí wọ́n máa mú tí bẹ̀ ló fẹ́ kọ́ ẹlòmí lówó tán ló ṣe ẹ̀rùn wò pé àwọn táwọn kì í ṣe tẹ́lẹ̀ ẹja apẹja wọn ṣayé lọ kò sí problem àwọn ti lọ́wọ́ báyìí kò sí jókòó mọ́ ìdánwò ní o ọlọ́run wà nabluukum bish-sharri wal-khayri a máa dá yín wò oríṣiríṣi ìdánwò ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run àdánwò àdẹ́tẹ́lá máa gbé ọlọ́pọ̀lọ́ máa ń gbélé wa lórí àdánwò àdẹ́tẹ́ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ́ wa ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ nìkan níjẹta ẹnìkan ó ṣe ẹ̀kọ́ ní ó ti yá wèrè for the past 32 years ọlọ́run ṣe wà wòsàn kò tí ẹnìkan kan bọ́ ọ̀kan ẹni ọgbọ̀n ṣe miracle lára rẹ̀ ọlọ́run kọ́ ṣe àwòsàn ní after 32 years ẹwọ ìdánwò ọlọ́run dánwò fún ìdí 32 years pípé wọ́n ṣàmà bá àdánwò yìí tọ̀dọ̀ ohun àti ìpọjọ́ kan ilẹ̀ oúnjẹ àárọ̀ náà tí ìjẹ́ tó tí mo pé ọlọ́run ẹ̀ tí ẹ ẹnìkan ló bá gbogbo àdánwò yìí fún 32 years gbogbo àwọn bàbá àwọn fámílì rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ẹni tọ́lọ̀ ń bò láṣìírí nígbà ayé rẹ̀ nígbà tálàfíà wà lára rẹ̀ lákọ̀ọ́kọ́ ó ní orí àwọn tó máa ní maṣínì ẹ̀rọ oríṣiríṣi ní ó ní bí mẹ́ta tó sì lówó lọ́wọ́ tó tún jíṣẹ́ oko orí oko ló wà tó sọ pé atẹ́kùn tọ̀ fẹ́ sóhun ohun mọ̀ kankan mọ́ láti gbà náà for the past 32 years ọlọ́run ṣe wà wòsàn dúpẹ́ ti ẹwọ oríṣiríṣi àdánwò lọ́lọ́run gbé síta o àdánwò tí ó kàn lágbàjá oríṣiríṣi ní ọ̀tọ̀ lọ́lọ́run tẹ́ ọlọ́run ni wọ́n lọ kúlógún bish-sharri wal-khayri a máa fi owó dán yín wò a sì máa fi ìbànújẹ́ a máa fi dán yín wò àmọ́ òpó ilé ìdáwà ilẹ̀ turja'un ọlọ́run ní ọ̀dọ̀ wa náà lẹ́tù padà sí gbọ́lẹ̀ fẹ́ sálọ gbọ́lọ fẹ́ sálọ yé tójú wọlé mọ́ torí tó bá yí tó kàn ẹ̀yìn wọ́n tí ọkọ̀ bìnrin ní ọlọ́run ló mú wá ní tí wọ́n ní ẹ̀yìn tó kàn ẹládọ́wò yẹn ìwọ́kọ̀ bìnrin ọlọ́run ló mú wá bí dáadáa náà bá dé mùsùlùmí gbọdọ̀ gbà pé ọlọ́run náà ló mú wá ní tí máa ń jẹ́ ìbànújẹ́ àwọn sàábí ńgbà náà nù torí bí dùnú bá dé àwọn máa ń sunkún ní bí nǹkan bá ń nù àwọn máa ń sunkún ní nípa bá ní wọ́n pín kí ló ń ṣe yí wọ́n nílé sọ̀rọ̀ àmọ́ bí ìbànújẹ́ bá ń dé bá wọn bí nǹkan bá ń jádúra wọn inú tí wọ́n máa ń nù ní pípa ọlọ́run dé náà inú tí wọ́n máa ń nù ní nígbà tí wọ́n bí nǹkan nù wọn kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ó ní ẹ̀yìn ti gbàgbé ní nígbà tí inú àwọn bá tí nǹkan bá rọrùn fáwọn ìbànújẹ́ àwọn ní
ọlọ́run tún fẹ́ lé tí ó gbé àdáwò wá bá wọn tí bàmújẹ́ bá dẹ̀ pa wọn in tó máa ń pa wọn lẹ́rìn ní pé àá tìbọ́lọ̀ náà ló sọ Kùránì fún wa wípé ní ìnà máa rẹ̀ sí bí yóò sọ̀rọ̀ kí ló wá bà wọn ní jẹ́ lọ fi rẹ̀ lọ́kọ̀balẹ̀ in tí ò tí tó yẹn yóò padà tó yóò tún ṣẹ́kù tọ́kàn rẹ̀ ó sì balẹ̀ lórí rẹ̀ wọ́n ni lọ fi rẹ̀ lọ́kọ̀balẹ̀ ẹni tí wọ́n ọmọ lọ fi rẹ̀ lọ́kọ̀balẹ̀ wọ́n náà tó ń wáyàwó fi rẹ̀ lọ́kọ̀balẹ̀ wọ́n tá ìwọ́n tó ń wọ́n ọlá ó sàfẹ́ lówó iná ní òǹjá sọ́tún já sósì ó ṣe gbogbo ẹ̀ ayé tó ní tó fi kàdọ́ wájú ọlọ́run ní pé kó máa wọṣẹ́ kó máa wẹ ọṣẹ́ àgbò kan òun ní tó fi kàdọ́ òun àmọ́ tí ó bá ti ń ṣe yẹn tó lẹ́ pé òun dìde lóhun náà fílà lórí yẹn ọlọ́run tó sì gbé ọlọ́run tó ń ṣe gbogbo ògbà ṣe sùúrù ọlọ́run bọ̀ wá tó bá jẹ́ tọ́lọ́run lòun mú tó ń tètò dólà náà tọ́lọ́run ṣe sùúrù ọlọ́run bọ̀ wá إخوة الإيمان فالله عز وجل إنما جعل الابتلاء بالخير والشر ملازما للعبد ẹjẹ́ ọlọ́run ṣe aburú àti dáadáa yìí ọlọ́run fi ń kàwá yìí ọlọ́run fi ń dánwà wò ní o líyẹ̀ tẹ́bí asọ́kùnrin ọlọ́run bẹ́ fi tẹ́sì sùúrù wá ní bá ṣe lè ní sùúrù tó ọlọ́run bẹ́ fi tẹ́sì wọ́n yẹ̀ tẹ́bí na ṣùgbọ́n ọlọ́run náà lẹ́fi ìdánwò bó ṣe lè dúpẹ́ fún ọlọ́run pé tó kórè bá délé lọ́wọ́ sí yóò dúpẹ́ fáwọn ọlọ́run múṣẹ́lẹ̀ ní ọlọ́run tí ṣoore fẹ́lómí ó dẹ̀ ti sọnù láti gbá ara oore tọ́lọ́run ṣe fún ó ti sọnù láti ara bí orí tọ́lọ́run ṣe fún ọlọ́run gbé sípò ní ó kọ̀ ní promotion náà ní ló bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rádáradá ó bẹ̀rẹ̀ sí ní bá tó ẹgbẹ̀lẹ́ kúrò mẹ́ ó sì bá àwọn èèyàn ó gbáṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n kò sì lè nìlọ gbà àwọn kan bẹ́ẹ̀ láti tẹ́lẹ̀ lọ́dún wọ síbẹ̀ ó ti gbàgbé kó wùn ní pẹ́ kúrò bẹ́ẹ̀ ọ kúrò bẹ́ẹ̀ ìdánwò lọ́lọ́run ṣe fún ọ àbí kò dúpẹ́ fọ́lọ́run tó gbé tí kò ní ọ dúpẹ́ fọ́lọ́run alhamdulillah lọ́ máa ṣe pẹ̀lú kò tó wà ó máa fọ́ ọkọ̀ pẹ́lú ipò náà ni wọ́n tí bàtújẹ́ bá sì bá ọ ní sùúrù ní fi sùúrù pé má jágá sùúrù ní òfin pé ìdánwò tọ́lọ̀ fẹ́ pé bọ́ọ̀lù wọn pàẹ̀kú lọ́bí gáàdì kàmùsùtẹ̀rí kan bí jẹ́ ìdá ti àwìnà ọlọ́run fẹ́ fi mọ̀ bóyá ṣáàjẹ́nà ló lẹ́tọ̀ọ́ sí ní àbíná ṣé ìgbádùn ló lẹ́tọ̀ọ́ sí continuously ní àbíyà ló fẹ́ lọ dé bá ìtọ́lọ̀ fẹ́ fi mọ̀ mọ́ torí pọ́lọ́ gbogbo alẹ́ ìlànà ilé ìwé à ń ṣe sáàmù ìtọ́fìmọ̀ ń gbá ayé ta wà ní ayé ìdánwò ní o ọlọ́run kó wá sínú ayé kó tẹ́sì wá gbogbo pàtọ́lọ̀ láti gbé dé ọlọ́run jẹ́ ìsáàmù lẹ́nu àkùkọ máa gbé ọlọ́run kọ́lọ̀ ń lo páàsì àkùkọ máa gbé ọlọ́run kọ́lọ̀ ń lo orí bí kọ́lọ̀ máa là ẹ́ kọ́lọ̀ máa kó ayọ kúrò níbi aburú kọ́lọ̀ máa là wá bí àdánwò rẹ̀ ọlọ́run dáwọn tọ́lọ̀ bá fẹ́ràn èèyàn ọlọ́run máa ń dẹ́yẹ̀ wò àdánwò pọ̀ ọlọ́run fi ọlọ́run fìtínà lẹ́bi ẹlẹ́bíwá Yakubu alayhi salam ọlọ́run fìtínà òun náà nígbàtọ́lọ̀ gbọmọ lọ́wọ́ rẹ̀ fún ìmọ̀ye ọdún tó ṣẹ̀dá Yúsúfù padà ọlọ́run gbọmọ lọ́wọ́ rẹ̀ ọlọ́run tún fọ́ lójú pẹ̀lú bẹ́ẹ̀ náà àdẹ́bìnrin àkúkò yàtọ̀ ìpẹ́ ọlọ́run pọ̀lọ́rọ̀ ìdàmà àsìkò bá fi wọ̀n ó sì ní ìlàlá gbogbo ìbànújẹ́ ní ìpariwo sọ́dọ̀ èèyàn ìdàmà àsìkò bá fi wọ̀n ó sì ní ìlàlá ìbànújẹ́ ní kò sẹ́ni tí wọ́n pariwo fún ọlọ́run nítorí àdẹ́bìnrin àkúkò ń wí náà nígbà tó yẹ ọlọ́run dá Yúsúfù padà fún láìmẹ́yẹ ọdún ọlọ́run dá Yúsúfù padà fún ìwọ́n náà lọ dúró ìgbọ́ gbọ́rọ̀ máa parọ́ pé iná máa azùgbọ́ bá ti wà ó sí ìlàlá gbogbo tó ń kàmí ìbànújẹ́ tó ń kọ̀ mí ní parọ́ sódò ẹ̀lẹ́gbẹ̀ ọ̀dọ́lọ́rẹ̀ mẹ́sà lọ bá yẹ́ yé tó ń wọlé mọ́ kò sẹ́ni tọ́lọ̀ ní pàdé ọkàn kò sí tó wà láyé ní ọkọ̀ wá ní wà wá fún ìkúrò níbi àdánwò ọlọ́run wà àìwò oníwó ìyà olè jẹ́wọ́ ìwò olè pàdé ọkà oríṣiríṣi ní ọlọ́run máa ń gbé wá oríṣiríṣi lọ́lọ́run máa ń gbé wá ọlọ́run fi àdẹ́wò kọ àdẹ́kùwà Muhammad títí ìyàwó Aisha tó fẹ́rẹ̀ lẹ́yìn ìyàwó Khadija tó fẹ́rẹ̀ ìyàwó Aisha tó fẹ́rẹ̀ kò bímọ fún àdẹ́wò kọ́nù ìyàwó ànẹ́bí tó yẹ gbó lè sọ pé ọlọ́run bá ń fún Aisha lọ́mọ bá ń ta Aisha lórí ọmọ ìyàwó Aisha ò bímọ ìyàwó Aisha tí àbẹ́lẹ̀ bí òkú tánà bí ma kú
18 years old níyàwó Aisha ní tó túnmọ̀ sí pé láàrin ọdún tí ìyàwó Aisha ló pẹ́ láti ìwà Muhammad sallallahu alaihi wasallam is between 17 years or 7 years tí ìyàwó Aisha ló pẹ̀lú àlẹ́wà Muhammad. Ẹ wá sọ fún mi 7 years yẹn gbà tí ìyàwó Aisha ó kú ní 70 plus or 72 ìyàwó Aisha ó kú pẹ̀lú bẹ́ẹ̀ náà kò sì bímọ torí òfin ní pé kò sẹ́nìkan tó gbọdọ̀ fọ́kọ ìyàwó Ànábì. Ó fi ẹ̀sìn ẹnìkan tó gbọdọ̀ fọ́kọ ìyàwó Ànábì nígbà tí ìwọ́n lo adúrú ọdún náà lórílẹ̀ ayé tí ò bímọ. Dúpẹ́ fọ́lọ́run tó bá dé báwọn náà dúpẹ́ fọ́lọ́run ní tó bá dé báwọn náà Ọlọ́run fẹ́ bí mọ̀ pé aṣọ́ gbé sùúrù máa kò lè rádẹ̀ náà wọ̀. Tó lágídí pẹ̀lú sùúrù mi ọ̀nà wákọ̀rọ̀ kan ọ̀nà shortcut kan lọ́fẹ́ lọ́wọ́ shortcut ọba iná pàdé wájú. Ìpọ̀tẹ̀ ìmọ̀ fọ́n asùlù fi bẹ̀lá ní tágbọ́rọ̀ lọ́mọ gẹ́gẹ́ bí mùsùlùmí ìpìlẹ̀ àdánwò ní wípé ó tádọ̀wọ̀ bá dé báyà ìpìlẹ̀ rẹ̀ náà ní pé ayyakuna rahmatan min Allah bí abdihi al-mubtala kó máa jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run fẹ́ rúsì tọ́lọ́run fẹ́ gbìdánwò rẹ̀ ìtọ̀dínú bí i nínú bí tó yẹ pé ìdánwò ìtọ́lọ́run fẹ́ fi ṣe fún ní pé Ọlọ́run fẹ́ fi fọ́ ọmọ kúrò mí ẹ̀ṣẹ̀ ìdánwò tọ́lọ́run fẹ́ dépò yẹn Ọlọ́run fẹ́ fi fọ́ ọmọ kúrò mí ẹ̀ṣẹ̀ àrẹ́kọ̀ọ́ Muhammad Ànábì yìí Abu Hurairah tó pẹ̀gbọ̀ wá náà wá Ànábì ní ma yusibu al-muslim min nasabi àdánwò kò ní máa dé bá mùsùlùmí kan wala wasabi àbí ìdínà kò ní máa dé bá mùsùlùmí kan wala hammi ìbànújẹ́ ò ní máa dé bá mùsùlùmí kan wala huzni ìnira ò ní máa dé bá mùsùlùmí kan wala hadha ṣùgbọ́n ò ní máa dé bá mùsùlùmí kan wala ghammi ọ̀nà dídíkò ní máa dé bá mùsùlùmí kan àtàṣọ́ kàtí ìṣàkóhà àbíká tó sọ pé bóyá ẹ̀gún kan wá gún lọ́wọ́ kó wá ń pariwo ìnira kan wá ń lé wa tó fi pariwo tí ìnira yìí wá lágbára illa kaffara Allahu biha min khataaya gbogbo tó dé báyìí kò sí Ọlọ́run fẹ́ fi ṣe fún o Ọlọ́run fẹ́ fi fún ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ fún mi o Ọlọ́run fẹ́ fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni o tuntun náà tádọ̀wò bá dé bọ́ wẹ́jà kan Ọlọ́run fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ ní o ìwọ̀n ni wọ́n máa ń yẹ kòkò lélà ní ọ̀tọ̀ Ọlọ́run láti máa ṣe ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ ṣe sùúrù pẹ̀lú tó díbọ́ tó bá sì jẹ́ oore lọ́lọ́run ṣe fún ọmọ dúpẹ́ fọ́lọ́run torí oore tọ́lọ́run ṣe fún Ọlọ́run fi ń tẹ́sì ẹni o oore tọ́lọ́run ṣe fún Ọlọ́run fi ń pìdánwò rẹ̀ ní o nígbàtà ní ìhàn wọ́n tá àlẹ́mù wọn ní àrídọ̀mẹ́ ìbàdá yìí ní tábù ní àrídọ̀mẹ́ àjọ ìta wá túbọ̀rọ̀ lọ́mọ gẹ́gẹ́ bí mùsùlùmí mẹ́jà kan ní orí Ọlọ́run o fọ́kànbalẹ̀ ìdánwò tọ́lọ́run ń gbé wá Ọlọ́run fẹ́ fi tẹ́sì ẹ̀kọ́ lè fi ọgbẹ́dì pòtíṣà rẹ ni o ìdánwò tọ́lọ́run gbé wá Ọlọ́run fi ń tẹ́sì ẹni tọ́lọ́run tún lè fi ẹsáyè tó ga ní o nítorí pé anna ìdọ̀mẹ̀ ìbẹ̀lá torí pé bí àdánwò tọ́lọ́run gbé bọ́ ṣe torí tó mú mìfìtáwò Ọlọ́run fẹ́ fi ṣínà fún ọ lè ìdọ̀mẹ̀ ìhàdì kí ọ̀nà àbáyọ tó tóbi kó lè Ọlọ́run tún lè gbé wá fún ọ ní o wà lẹ́mẹ̀tí alẹ́mà àbàtì rọ́bì nílà tó ní pé tó bá fi lè pàṣì yóò máa jẹ́ àpẹẹrẹ ìfẹ́ Ọlọ́run bá sí ẹ yóò máa jẹ́ àpẹẹrẹ pé Ọlọ́run bá fẹ́ràn arákùnrin anẹ́sìkò máa rẹ̀ anẹ́sìkò máa rí rọ́jẹ̀ láàrín ó pẹ̀pẹ̀ wáwá Rasulullahi sallallahu alaihi wasallam ó látọ̀dọ̀ oúnjẹ Ọlọ́run jọ́nà kó máa bá ànábì yíó ìdọ̀kùnrin jẹ́sà ẹ̀san tó tóbi tọ́lọ̀ bá ṣe fún yà máa yídọ̀mí ìbàlá Ọlọ́run ti gbé àdánwò tó tóbi tó ní ó gbogbo ẹni tó rí tẹ́rin tó ń ga láyé lónìí tó bá bẹ̀rẹ̀ sórí fún yí ẹ̀wọ̀n pé wọ́n ti ské through àdánwò kan síwájú ní ó ẹ̀san tọ́lọ̀ fẹ́ fi san wọ́n lọ látẹ̀rí lọ́dọ̀ wọn o ẹ̀san tọ́lọ̀ fẹ́ fi san wọ́n lẹ́rí ipò tọ́lọ̀ gbé wọn sí ó torí pé wà inna Allah ànábì ní torí pé dájúdájú Ọlọ́run ìdá àbàkọ̀ òun tọ́lọ̀ bá fẹ́ràn àwọn ìjọ kan ibùtàlẹ̀ àwọn Ọlọ́run máa dánwò wo tọ́lọ̀ bá fẹ́ràn àwọn ìjọ kan ibùtàlẹ̀ àwọn Ọlọ́run máa dánwò wo ẹwọ ìlú Mọ̀rọ́kò nísì ẹwọ àdánwò tọ́lọ̀ sọ kalẹ̀ síbẹ̀ lójijì tí wọ́n lérò odidi ìlú parun láàrin ìṣẹ́jú kan
ilẹ̀ sí rí mọ́mù èèyàn láàrin ìṣẹ́jú kan, àwọn èèyàn ń kú láàrin ìṣẹ́jú kan. Almost 10,000 of lives ló ti lọ sí gbogbo tó bẹ́lẹ̀ yóò. Ìwọ́n bẹ́lú rẹ̀ òun bẹ́lú yàrá rẹ̀, òun fi atẹ́gùn sórí bó ti ẹ̀gbá atẹ́gùn ó ṣàti ẹ̀kún fánù dání àbí pépà ló fi fẹ́ra lẹ́ni atẹ́gùn ọlọ́run lẹ́ni ẹ̀nà o. Wọ́n náà ń gbádùn àwọn ọ̀kan lọ ti lẹ̀mí wọ́n ti lọ yìí, wọ́n ti ráwọn míì orílẹ̀ títì ilẹ̀ omi yẹn ó ti gbẹ́ lómi lọ, ilé ti wó pa ẹlòmí. Àwọn kan wo ìlú Sùdánì nìyẹn, bílù náà ṣe tóbi tó kò sí fọkànbalẹ̀ ń bẹ̀ mọ́ o, bílù Sùdánì ṣe tóbi tó kò sí fọkànbalẹ̀ ń bẹ̀ mọ́ o. Yà dúpẹ́ fọ́lọ́wọ́ torí pé Ọlọ́run Allah sọ pé ìdá àhábà qawman ìdá àhábà Allahu qawman tọ́lọ̀ bá fẹ́ láwọn ìjọ kan ibtala àwọn Ọlọ́run máa gbé àdánwò kọ̀ọ̀rọ̀ o. Fọ́mà rọ́dì àfọ́láwò ìdọ̀ àmẹ́yìn tó bá yọ́ ní sí àdánwò Ọlọ́run òun ni ó padà rí ọdún gbẹ̀yìn o. Wọ́n mọ́ ń sáfùtọ̀ àmì tó bá bínú pé Ọlọ́run ṣe máa ṣe lé fún wa, Ọlọ́run ṣe máa ṣàdáwò yìí fún wa, fọ́láwò só òun ni ó padà rí ìbínú gbẹ̀yìn o. Títorí náà bínú sú ìbínú tọ́lọ̀ bá gbé bá ọ́pṣà máa ṣe sùúrù mọ́ dúpẹ́ fọ́lọ́mù. Ó lè jẹ́ àtàrà ìyàwó làdánwò náà ti lè wà ṣe sùúrù. Ṣe sùúrù. Ìyàwó ilé jíjọ́ kan kókò máa fẹ̀ ìṣòkò pàtí kó máa gbé lò sí ẹni mú lóòrùn ẹ̀ ọkọ̀ mi ti bá gba ìwò wá fún. Àdánwò tó lọ ń gbé bọ́wọ́ ni ó ṣàgbámọ́ra ó. Ìwọ́lé ìyàwó Ọlọ́run sì lè gbé ọkọ̀ tó jẹ́ onípìtì náà débọ̀ wọ́n lè yá ṣe sùúrù. Pa inú rẹ̀ mọ́, má ṣe ẹnu bèrèbèrè. Ẹjá ṣe sùúrù. Ọmọ Ọlọ́run máa ń gbé pẹ̀lú ní ìkọmọ̀ ẹ máa jẹ́ fìtínà fún wọn tó máa jẹ́ ọmọ wàhálà lójoojúmọ́ wọ́n ni ó ṣe sùúrù máa bí Ọlọ́run fún ọmọ rẹ̀ ní máa bí Ọlọ́run fún ọmọ rẹ̀ máa bí Ọlọ́run fún ìṣẹ́ ayé rẹ̀. Oríṣiríṣi àdánwò Ọlọ́run ń gbé wa kọ́lọ̀ máa gbé àdánwò àdánwò pẹ̀lú ìkàwà ìpòtà ìlú àmì ìṣubírù wáyé máa ń tún fi ìdẹ́ máa ṣe sùúrù nìkan máa ṣe o. Wọ́n tẹ́bìrù al-ajra inda Allah ta'ala ìta máa retí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀san tó tóbi ní ká máa retí lọ́dọ̀ Ọlọ́run. Fasatajiduna aqibata dhalika khayra, kò sí tàtìbọ̀tán sùúrù tàà bá máa ṣe yìí, kò sí tàtìbọ̀tán náà mú wá fún wa oore yóò mú wá fún wa o. Kò sí tí sùúrù tàà ṣe kò sí àtìbọ̀tán rẹ̀ tí ó mú wá fún wa oore yóò mú wá fún wa. Àmì Ọlọ́run Allah kọ́nà ó ṣoore rẹ̀ fún ẹnì kankan wa. Gbogbo tọ́nà ti fi dùn wá nínú ọ̀nà wọn bà ń jẹ́ gbogbo oore tí ń bẹ lọ́wọ́ wa kọ́nà òdúgbọ́ wa kalẹ̀ àlékún oore àlékún lòmú ìfọ̀kànbalẹ̀ kọ́nà òṣèlú nìkan wa kọ́nà ẹ̀rọ ọ̀dà kó wọ̀já ilẹ̀ àbìlá اللهم إنك عفو تحب العفو فاعف عنا.